fẹ́ mọ̀ kí nìkan tí oríkì tó ní ṣe nípa ìjẹ́ ọmọnìyàn, kí ni oríṣi tá a fi ní oríkì nílẹ̀ Yorùbá? Oríkì nílẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ohun tí ó pọ̀jù nínú oríkì òun náà ni láti fi lè mọ̀ pé ibo la ti wá, ibo ni orírun, ibo ni orísun ọmọ Yorùbá. Yàtọ̀ sí wípé a wá ń fi oríkì mọ ibi tí orírun wa jẹ́. Bóyá kí n sọ pé oríkì has this spiritual power that connects with each and every one of us. Torí pé kò sí bí wọn ó ṣe kí oríkì èèyàn téèyàn ò ní mọ̀ pé kíní kàn mí níbì kan nínú ara. Ọ̀rọ̀ ẹnu lásán mọ̀ ni. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn ní bá a bá mú kinní kan àti kinní kan wọn á sì fàṣẹ sí àwọn àgbà bọ̀ wọn l'Ọbàtálá ló láṣẹ, ẹnu rẹ̀ náà la sì ti gbà á rí bẹ́ẹ̀. Nílẹ̀ Yorùbá, oríkì ní í ṣe púpọ̀ pẹ̀lú orírun àti ìjẹ́ ọmọ Yorùbá, ìjẹ́ ọmọ aládé. Yorùbá bọ̀ wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Oríkì ni máa ń dá wa padà sí wípé ibo la ti wá. Ẹ rí i pé gbogbo ìlú tó ní í ṣe pẹ̀lú ìran Yorùbá pátápátá, tá a bá kúrò ní Nàìjíríà, tá a wọ Ghana, àwọn Àsàntí ń bẹ ńbẹ̀, onínàná. Tá a bá kúrò ńbẹ̀, gbogbo Burkina Faso, níjọ́un, a mọ̀ pé Sierra Leone, ìlú àwọn Ìmọ̀ká ni. Àwọn Ìmọ̀ká ló di Ọ̀fà lónìí. Àṣẹ̀kùbọ̀ wọn nù. Ó níbi tí wọ́n ti ń bọ̀ nǹkan máa sọ pé Mọ́remí ọmọ Ọ̀fà ni. Ṣùgbọ́n Ọ̀fà ní orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀, kan tó wá kù sí tán kù sí lónìí. Ṣùgbọ́n ní gbogbo ibi tí Yorùbá rúwé dé tí wọ́n ta gbòǹgbò dé, tí wọ́n bá ń ki oríkì, inú oríkì láti wá mọ dá wa padà sí orírun, sí ara inú mọlẹ̀ tí oníkálukú gbà jáde. Oríkì ó máa jẹ́ ká ṣàwárí pé ibo gan la ti ṣẹ̀ débí. Tá a bá wá pé òkè níbo ni àwa ti dé ìlú Òṣogbo, bí mi ti jẹ́ ọmọ ìlú Òṣogbo ń sìn, nínú oríkì màá mọ̀ pé ibi báyìí la ti wá, ibi àwọn bàbá mi ti wá lélẹ̀, yóò dáa fún yín. Ó yá ká má wàá dònà pẹnu jù. Ṣé ẹ lè kí Ìbàdàn, ṣé ẹ lè kí Ọ̀yọ́? Kí légùn mi ṣe tí ò parọ́ yìí? Ó yá mo fẹ́ kẹ́ ẹ fi ẹ́nájì sí ni o. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìbàdàn, ó yẹ kí Ìbàdàn lákọ̀ọ́kọ́. Tẹ́ bá kí Ìbàdàn tán, ẹ kí Ọ̀yọ́, gbogbo tí ń jẹ́ Ọ̀yọ́ lápapọ̀. Ìbàdàn nílé Olúyọ̀lé, ọmọ àjòrò sùn, ọmọ àjẹ̀gbín yóò ní wà wá lọ máa fi kára wọn fọ́rí mu. Ìbàdàn mọ́jà tá a fi kára wájú lẹ́rú ń jọ́ sí. Ọmọ jàkànjàkàn tó sọ lédìgbẹ́ tó sọ̀gbẹ́ dìgboro. Ìbàdàn ìlú àwọn akọni. Ìlú òjò olúkúlóyè, ìgbé kíké níṣẹ́ ẹyẹ, òjò abádìyẹ ṣàbá lórí ẹyin, òjò òsínlé ńlọmọ ẹdìyẹ dàgbà. Ìlú Àjàyí Ògìdì Olú, oníkànga àjíkan bomi òsùrù wẹdà, ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán mọ egúnugún ní gbalúwa rẹ. Ìlú Ìbà Olúyọ̀lé, ẹni apètèpèrò pé kò gbọdọ̀ wọ̀lú tó bélé kùrọ̀dé, bàbá wa dé tán, Ìbà ni wọ́n tún fi jẹ. Ìlú Balógun Akéré, òtórí ogun dáhùn gbọ̀n sí yọ̀tọ̀mí. Ìlú Àjọbọ Òmìrín, olóúnjẹ òyàlùpá, dágbà fìrà ọkọ̀ háìlómi, Òmìrín wọn ò jẹ́ tùmọ̀ bàbá Àjọlá Adé. Ìlú Ìbíkúnlé, alágbàlá jáyàjáyà, bàbá kú ẹjọ́, àgbàlá Ìbíkúnlé, wọ́n ló ti tó kòkó sáré, àgbàlá Ìbíkúnlé joko bàbá ẹlòmíì lọ. Ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Ẹ̀sà ọ̀gbìn ni wá aró ògbòdò, sọ́bọ́yọ kí ọmọ aríké yẹn gbọ̀ngàn, òjò làárọ̀ mi wẹ̀ nílé arólú, ọmọ kémi òjò tọ̀yà, wọ́n ní ẹ mọ̀ ṣe gbé mi bọ́yà, igbó ẹ̀yìn mi òjò tòòṣà, ẹ mọ̀ gbé mi bóòṣà làwẹ̀ nílé arólú, ike mi wá di ike àmúṣẹ̀yẹ, torí iwájú ológbòdò ìgbà eégún ni. Ẹ̀yìn ológbòdò ìgbà eégún ni, ọ̀tún ológbòdò ìgbà eégún ni, òsì ológbòdò ìgbà eégún. Wọ́n ní mo wòkè mo wò sàlẹ̀ wọn ò rí ibi tí wọ́n kẹgbẹ̀rún eégún sí mọ́, àwa lọ máa rí eégún sí mọ́dé lé ọkọ. Ọmọ òkè gúrútọ́ igbó tá a ti ń bọ̀ sàbàrí, igbó ṣubú tí bàbá wa ti ń bológun. Wọ́n ní àgbò dúdú ni bàbá wa fi ń bọ̀ sàbàrí, mèbéwúrẹ́ dúdú ńlá fi ń bológun. Ní bí ó bá dijọ́ eré ẹránṣẹ́ pológun, bó bá dijọ́ ìjẹ́ súré pàṣàbàrí, ológun ò ní kéré bẹ́ẹ̀ lọ́sàbàrí ò ní kọjá. Eléyẹlé lomi títẹrú tọmọ láyé kó ń pọnmú, àṣejì rẹ lomi àbùmùbù ẹ, èèyàn ò lè wáyé kó mọ̀ láwọn nǹkan lára, ìjà gbogbo báyìí láwọn Ìbàdàn. Ẹ̀yin rẹ̀ fẹ́ gbọ́. Wọ́n ní ǹbá délé arólù o, ǹbá délé arólù, òjò lóró tí ò dá o, ǹbá délé arólù, ọmọ òkè Ìbàdàn,
ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn Àríkẹ́ wọlé mi bèbí o ọmọ òkè Ìbàdàn. Náà gbogbo ẹ̀yọ́ ọmọ Ìbàdàn tẹ́ láǹfààní láti wò kínní ọmọbìnrin yìí tẹ́ bá fẹ́ kọ́ nípa oríkì ìlú yín dáadáa tẹ́ fẹ́ mọ̀ sọ àbẹ́fẹ́ kọ́ àwọn ọmọ yín lẹ́mọ̀ kọ́ ní kí ọmọbìnrin yìí wá sílùú yín ẹ̀yẹ kan sí kí ni ẹ̀kan rọra pè sórí aago yìí ẹ bá ń pa aago yín káwọn èèyàn jẹ gbọ́. 081-311-58414. ẹ tó pè kó kéré dáadáa. 0 ẹ̀jọ 0 ẹ̀ta 1 1 àrún ẹ̀jọ ẹ̀rin 1 ẹ̀rin 081-311-58414. yìí fi báyìí pé ìlú òyìnbó lẹ wà tẹ́lẹ̀ lọ́jọ́ ọmọbìnrin yìí kó bá yín kọ́ àwọn ọmọ yín ní oríkì ìlú yín ẹ kàn wá pé nọ́mbà yẹn lọ́gán ni wọ́n gbé ẹ̀ẹ́dẹ̀jọ sọ̀rọ̀ ẹ̀ẹ́dùnúdúrà ọmọbìnrin yìí yóò kọ́ ẹ lóríkì ìlú yín dáadáa tẹ́ ẹ mọ̀ dáadáa. Ó yá Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ gbogbo Ọ̀yọ́ tó wà oríkì Ọ̀yọ́ ẹ bá mẹ́nu lé. wọ́n ní a kì í rọ́bà fínlá lè dé Ọ̀yọ́ ó yẹ jẹ́ àlọ́ rèé kálàáfin ọmọ àjòwúyọ̀ ọkọ lẹ́nu abikùn tọ̀ọ̀tọ̀ lẹ́yìn fàǹdùkú bìsòrògbì ibi wọ́n gbé ń pé kólówó gbowó wọn ní kí wọ́n kó da tọwọ́ ẹ̀ sílẹ̀ ńjọ́ ń bi bàbá yín pé torí kíni ó ní kó lè bá a dìjà kó lè bá a dá pọn ni kọ́ba aládé ó lè rí oúnjẹ ní Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Mébí babaláwo ló di fáńjọ́sí ló pé bí wọ́n bá kù sí rìnrìn bí wọ́n bá débi ilẹ̀ gbéyọ̀ wọn ó ní bẹ́ẹ̀ gan láàyè wọn ibi ilẹ̀ gbéyọ̀ wọn ń làwọn ènìyàn ń dúró sí ibẹ̀ lọ́yọ́ àkọ́kọ́ kógun ó tó jà níbẹ̀. Ogun ló jà lọ́yọ́ àkọ́kọ́ ló tó Ọ̀yọ́ àkọ́kọ́ ká Ọ̀yọ́ tá a wà lónìí lámọ̀ságọ́ ọ̀já níjọ́sí ọba ló tún tẹ̀ láyé Àtìbà ọba ọ̀gọ́kàn àkàndò Adéwìnbí Òsákẹ́kẹ́ Adéwìnbí Òkọdúnrẹ́ kò wà bàjá sí gbogbo ọmọ ọba Ọ̀yọ́ ń èjì ọbọrọ aládélẹyẹ Àkàndé ọba Ajíbèbó ṣèlérí ọba tá a rí ká kápó lápó tá a kọfà lọfà kóbọn lùbọn akápatá lórí apáta ìbẹ̀ǹbẹ̀ ń ró ìgbìmù lẹ́yìn àgbàrá ọ̀dọ̀fin ìjayé òjẹ́ dúró de lákànlú ọmọ ajá nílẹ̀ rán dandan èjì ọbọrọ Aláàfin àtìbọ̀yọ́ ló kọ́ jẹ kó tó dórí ọba tó wà lóyè. a ti ṣe bí Ọ̀yọ́ láàárí ẹ ṣe bí rọ́ni Ọ̀yọ́ òkú ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan pín ní sí lọmọ erin tí fọlá yagi Ọ̀yọ́ lónìí kárìn kásánpá bàbá wa lónìí ká gbẹ́sẹ̀ kó yẹ̀yàn. Òkò Àlàkẹ́ níyàn máa tòkó ràlú bí wò bá mẹrin ṣé wò gbóhùn erin ni Ajíṣọlá ọmọ àjòwúyọkọ lẹ́nu òkú ọmọ àtàkájà rodò àgbààgbà kọbímọyẹ nísàlẹ̀ Ògùn eléṣèé lẹ́yìn ọmọ amukóró amukẹrẹ òjòwú ni yín kò lè mú yín mọ́ ìran bàbá ẹ̀yìn níjowú ọkọ Ajíṣọlá ọmọ àjòwúyọkọ lẹ́nu òkú ọmọ àtàkájà rodò Òkò Àlàkẹ́ tẹ̀sọ́ sílẹ̀ mo bá ẹni wá gbogbo tí mo bá wá ojú torí ẹni lọ òkò níyìn ọmọ àtàkájà rodò Abọ́bakú ń bẹ lálẹ́ dé Ọ̀yọ́ oníkọ̀ Abọ́bakú dùn lóyè níjọ́ ọkọ Abọ́bakú gbogbo oníkan bíi ìjogbo ọmọ gúnyán tàmí epo sálùjọ ọmọ òfin ọlà ọmọ ọmọdúró ọwọ́ mi ò tó ṣí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó ṣí àwọn àgbàkan wọ́n ní mo dọ̀bálẹ̀ yẹ̀ńkẹ́ gbogbo ìṣin ló wọ́ dí mi lọ́wọ́ ìṣin wọ́ dí mi lẹ́nu ìgbà tí ṣin wọ́ dí mi lọ́wọ́ wọ́ dí mi lẹ́nu tán mo gbé sí lọ́jà àwọn òrà nígbà mo gbé sí lọ́jà àwọn òjẹ wọ́n pé ta ni ó jẹ sin àdọ̀bálẹ̀ ká nílé oníkọ̀ sálùjọ ọmọ òkun ọlà ìkan náà ni ọmọ afitọ̀ yaya sálẹ́jọ ẹbí kólókùn ẹ̀sìn Ìbàdàn pé ó mọ bolókùn ẹ̀sìn Ọ̀yọ́ ń jẹ́ mọ́ nítorí pé ẹ̀yìn ó bá bọ́ba kún lámọ̀ lólókùn ẹ̀sìn èèyàn tí ò bọ́ba kún lámọ̀ lólókùn ẹran ọmọ bàǹtàbàǹtà nìkun ajífà ìkan ọmọ olókùn ẹ̀sìn Ọ̀yọ́ ọlé Abọ́bakú Abọ́bajókòsó Abọ́bajáro oníkọ̀ọ́jì pàtàn ikùn sì yọ bí ariwo ọmọ mogúnyán pupa fàlejò pupa sálùjọ sebẹ̀ pupa fàlejò pupa ojú ń tàlejò ojú ń tiyán nínú igbá ọmọ bàǹtàbàǹtà nìkun ajífà ìkan ọmọ olókùn ẹ̀sìn Ọ̀yọ́ ọlé wọn ní títìrí méje ìlà àfọmọ olúkú ewu ìlà ti rí lákó ìkan ti rí ìkan wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóǹkóso ti rí ó peku ìwọ́ ti rí ó pẹja ọkà bàbá ti rí tolóko èjì ọ̀bọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ wọn ní bọ́mọdé ò bá gbàjẹ́ títí rí ní ti òkè yẹn bí ó ti rí kó mọ́mọ́ owó pọ̀ tọmọ tiẹ̀ ní gúdẹ̀kù. ẹ máa pé Ọ̀yọ́ ló lọ bá òwe Ọ̀yọ́ ló lọ bá òwà owó lè kó o ní o Ọ̀yọ́ ló lọ bá owó lè kó o ní Ọ̀yọ́ ló lọ bá